kẹ́mọ̀ bá a sùjà lórí alẹ̀ òun náà ṣe mú màlá sí kété alẹ̀ oko jẹ́ ti bàbá àtọmọ kí méjèèjì kẹ́mọ̀ sàlà láàrin ran òun lọ́lọ́run mú sọ kí ọmọ Ísírẹ́lì lùgbà kan jẹ́ pé wọ́n ṣẹ̀ṣẹ̀ dìde gẹ́gẹ́ bí orílẹ̀-èdè wí ààlà kan yà kàn ti mú sílẹ̀ nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ààlà kan náà dẹ̀ lé kẹ́yà kó jẹ́ pé wọ́n ti mú sílẹ̀ nípasẹ̀ ìran alàgbà kó bá onú ìwé òwe orí 22 ẹsẹ̀ 28 lébẹ̀ wàá rí wí ọ̀rọ̀ Ọlọ́run kọ́ o ikán mo ṣe mọ́kàn ààlà ùgbàanì torí pé kọ́ni báyọ̀ mọ́kàn ààlà nì ọyọ̀ dàrú ọyọ̀ dojà sílẹ̀ láàrin ẹ̀yà kan ní Ísírẹ́lì àtẹ̀yà kejì ó ṣe gbọ́mọ létí ran wí kán mo ṣe mọ́kàn ààlà kí wọn bàbá ńlá ran kàn ti ṣe sílẹ̀ pàápàá ìkọ́ni kí mo yọ́kò lébẹ̀ kán mo dẹ̀ lọ sínú oko alárèlé bàbá alárèlé bàbá ó dàbí ọni ké lólùgbèjà ó dàbí ọni kan jẹ́ pé kán bá mẹ́tọ́ rẹ̀ dún ẹ̀yọ̀ sọ̀rọ̀ ẹ̀sọ́ ni kò rí gbẹ̀yìn tì ẹ̀sọ́ ni kò yọ̀ ràn lọ òun lọ́lọ́run mú kọ́ sínú ọ̀rọ̀ rẹ̀ wí kí ọni kọ́ni o kẹ́mọ̀mọ́ kan ààlà ùgbàanì níbikíbi náà kọ́ báyà ló ní lórílẹ̀‐èdè àgbáyé ààlà ti elébẹ̀ o ààlà kẹ́ láàrin alẹ̀ méjì lẹ́rù iṣẹ́ ààlà elébẹ̀ ibi kan bá yẹ kọ́ mọ́ tọ́ ọ bọ̀ nǹkan bá mẹ́ ṣoṣẹ́ rẹ kí èsì ojúṣe tẹ̀rẹ Ọlọ́run retí pé kọ́ ìyàgò kọ́ ọmọ wọ kálukú kò mú kù wọ́n ààlà ùgbàanì òun gan-an lè àkórí ọ̀rọ̀ mi tòní yàtọ̀ sáàlà kẹ́ láàrin ọmọ ènìyàn ààlà kan náà yà nípa ti ẹ̀kọ́ ní Bíbélì kàn ń pè ní ẹ̀kọ́ Kristi olóyìnbó ẹ̀ pè ní doctrine ààlà ó jẹ́ ààlà kó jẹ́ pé Ọlọ́run fúnra rẹ̀ ní ti là á kalẹ̀ kó jẹ́ pé kọ́ni kó bá wàásù rere jákèjákè àgbáyé ó gbọ́dọ̀ mú ọ̀wọ̀ kó ààlà kan kó jẹ́ pé ẹ̀sọ́ ni kọ́ni ìbá ṣe bíṣọ̀bù ìbá ṣe olùdásílẹ̀ ẹ̀sọ́ ni kọ́ni kó lẹ́tọ́ láti yẹ ìhàn ààlà nì ìhàn kó jẹ́ pé ní í ṣe pẹ̀lú ẹ̀ka ìjọ àbí ìjọ kan dá sílẹ̀ ní í ṣe pẹ̀lú irú orílẹ̀-èdè kọ́yà ní kété bí pátá lé ààlà nì létí aṣoṣẹ́ Ọlọ́run fúnra rẹ̀ òní gbé ààlà nì síbẹ̀ kẹ́ ẹ má bàa sí dàrídàpọ̀ kẹ́ ẹ má bàa sí kọlùkọgbà kẹ́ ẹ má bàa sí pé ọ̀rọ̀ ìrere ó dè yìí kan ń domi lù kẹ́ ẹ̀ dẹ̀ lágbára mọ́ ààlà Ọlọ́run tẹnu mọ́ látòpinlẹ̀ ṣẹ̀ kí Jésù ti gbúdọ̀ rẹ̀ kalẹ̀ ó ti kọ sórí òtítọ́ yóò rí òtítọ́ nínú akọ́jọ òun lé o ẹnu ọ̀nà òkú ayé ò borí rẹ̀ ọkọ̀ lórí òtítọ́ torí náà ààlà òtítọ́ ẹ̀sà àlùfáà ẹ̀sùn ránṣẹ́ Ọlọ́run ẹ̀sùn olùdásílẹ̀ òjọ kò lẹ́tọ́ láti mọ́ kan ààlà òtítọ́ ìyẹn ẹ̀kọ́ Kristi lórí ìrònúpìwàdà ẹ̀ṣẹ̀ èsì kọ̀ọ̀yàn tí a dọ́mọ Ọlọ́run kàkà ń ṣe nu náà ń sókè ṣáá níbi ìsọjí wíkú bá ti náà ń sókè bá a nì àlùfáà ti gbàdúrà ọtí tí náà lè yí ni láàrin sí ìrònúpìwàdà àlà ní Ọlọ́run ti má là sí oníbàárà àánú gbà oníbàárù gbàlàgbà
ó gbọ́dọ̀ ronúpìwàdà. Ẹ̀kọ́ Kristi ó kọ́ wa nípa ìdáláre nípasẹ̀ ìgbàgbọ́, ẹ ṣe nípasẹ̀ ẹyẹlé, ẹ ṣe nípasẹ̀ àgùntàn, ẹ ṣe nípasẹ̀ àgbò kọ́ọ̀yàn ṣe amúrí ògbàlagbà. Ẹ̀kọ́ Kristi kọ́ wa pé ìdáláre á o nípasẹ̀ ìrònúpìwàdà. Ìyẹn ààlà kò jẹ́ pé Ọlọ́run ti mú hàn á nínú ìwé mímọ́ pé Jésù Kristi nìkan ṣoṣo òun ni nípasẹ̀ rẹ̀ láyọ̀ mú rí ìgbàlà, torí owó ìsọ̀rùkọ̀ múrè lábẹ́ ọ̀run. Èyí kan mú kó wá nípasẹ̀ èyí káyọ̀ ṣe kí ni o, káyọ̀ mú de ọ̀nì ògbàlà. Ẹ̀sọ́ ní gbọ́dọ̀ mọ́ kan, ẹ̀sọ́ ní gbọ́dọ̀ yí àlá nì, ẹ̀sọ́ ní gbọ́dọ̀ wọnà mórè. Kété ẹ̀kọ́ Bíbélì nípa ìwé mímọ́ fúnra rẹ̀ Bíbélì. Wí ìwé 56 ni ìwé kí Bíbélì jẹ́. Yàtọ̀ séyìí ni 49 ní ti májẹ̀mú láéláé. Lẹ́yìn èyí ní síkọ́ 27 ní ti májẹ̀mú tuntun. Kọ́ bá pa méjèèjì pọ̀, ẹ jẹ́ ìwé 56 kẹ̀ nínú ìwé mímọ́. Ẹ̀sọ́ ní gbọ́dọ̀ yọkó lébẹ̀, ẹ̀dẹ̀sọ́ ní kọ́ gbọ́dọ̀ mú kun. Ọ̀rọ̀ àlà ni. Yàtọ̀ séyìí ní síkọ́ àlà ìwé mímọ́ ó ní í ṣe pẹ̀lú Ọlọ́run mẹ́ta lọ́kan. Èsì kan tẹ aya Jésù àtẹ̀mí mímọ́ àtàbárakẹ̀ Ọlọ́run, èsì kan tẹ aya ń sọ̀tọ̀. Ẹ̀sọ́ ní gbọ́dọ̀ mọ́ ọkàn. Àlà wípé wúndíá kẹ́ẹ̀bọ́kùnrin dàpọ̀ níbi Jésù Kristi Olúwará. Èsì kan tẹ a ṣe o. Àlà ni ẹ lébẹ̀. Àlàwí Jésù fúnra rẹ̀ Ọlọ́run ni kọ́ aláwòrán ọ̀nìyàn. Àlàwí kété ọ̀nìyàn ní ti ṣẹ̀ kó ti kùnà ògo Ọlọ́run. Àlàwí pé nípasẹ̀ ẹ̀jẹ̀ rẹ̀ la rí òwẹ̀nùmọ́ àtùgbàlà láàrin gbà. Àlà nípa pé ọ̀run àpáàdì à, ọ̀run rere dẹ̀ à. Àlà nípa pé láì ṣe pé a bá tú ọ̀nìyàn bí èyí ò rí ìjọba Ọlọ́run wọ̀. Ẹ̀sùn jọ kò á gbé kalẹ̀ lóníbàá ni o. Kò á mọ́ ọkàn àlà ni kí rere kọ́ dẹ̀ á dúró sórí ẹsẹ̀ rẹ̀. Kó bá ti mọ́ ọkàn àlà gbà ni, a jẹ́ pé wọ́n ti ba òrèrè jẹ́. Mo jèbi lùkẹ́yìn ayé rẹ o. Kó bá jẹ́ oníwàásù lọ́ọ̀yà, kó bá jẹ́ adarí olùdásílẹ̀ lọ́ọ̀yà, dúró sórí àlà ni. Mo yẹsẹ̀, mo torí wéwèé wèrò nínú ìjọ rẹ. Kọ́ọ̀rìyá bẹ̀rẹ̀ sí awó ògiri àlàgbà ni àlàgbà wà mímọ́. Ọlọ́run ti gbé kalẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ kó wù apalẹ̀. Lágbára Ọlọ́run Olódùmarè lèmi gẹ́gẹ́ bí ọ̀nìkan máa jó lóòótọ́ sí ìrere Kristi Jésù títí òpin ayé mi. Nítorí pé àlà k'Ọlọ́run bá ti mú sílẹ̀, ọ̀nà bá ti tàsé àgẹ̀rẹ̀ kó kọjá rẹ̀ kó lọ sínú ubi òdájọ́ Ọlọ́run àásórí rẹ̀. Òjó lórúkọ mi, ọmọ àbálábí tán, mọ̀ mọ́ kan àlà ògbàanì. Bọ́ọ̀dẹ̀ yí ọnú oko olóko.